Alase òun ni mí ìrẹ́ ńkọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko ní gbogbo ibikíbi tí ẹ ti máa ń rí ojú mi wò ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ẹ máa ń darapọ̀ mọ́ mi please keep subscribing and sharing my videos thank you very much kí lè mo ní fún yín lénìí bó tó bá ti ń tẹ̀lé mi wá mọ̀ pé sharp ní tiwa kò yé yín ká go straight to the point so ṣé mo kí n gbà mí wà tẹ́ pé ó máa wù yín láti jẹ rice bóyá ẹ fẹ́ ṣe white rice stew fried rice jollof rice ilé a tún máa ṣe ó náwọn rice kan tó máa ń gbà wá lẹ́ngbà yẹn concoction ni òun la fẹ́ sè lé ní concoction rice òun ni à ń pè tá fẹ́ sè lé ní àwọn èròjà tèmi máa lò kò ní pọ̀ jù àmọ́ method mi tó bá try ẹ̀ ò ní lo another method èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ àti fọ rice yìí dáadáa ìwọ́n tó bá mọ̀ mi dáadáa ó mọ̀ pé yes mo máa ń fọ rice 6 times 7 times so that gbogbo omi ojú ẹ̀ yẹn àwọn starch yẹn ó máa bá lọ ó dẹ̀ dáadáa lára rice láti fi ṣàn lélẹ̀ ẹ lè lo any kind of rice tó bá wù yín fún oúnjẹ yìí ẹ lè lo brown rice ẹ lè lo white rice ẹ lè lo short grain long grain èyí tó bá wù yín ni kẹ́ lò àmọ́ ẹ ṣan ìrẹsì yín dáadáa ìmọ́tótó ẹyin lélẹ̀ torí concoction rice òun really need pé à ń jẹ gbogbo ẹ̀ mọ̀ ẹyin la máa fi gbé agagagba táwa ní school àlùbọ́sà lélẹ̀ wọ́n tó bá mọ̀ mi dáadáa wàá mọ̀ pé alálùbọ́sà ni lady so òun rè ata máa wẹ́ ní ata rodo mo máa ń sọ fún yín pé ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa ṣe àṣàyàn ata tá a bá lọ sọ́jà ó máa clean tó bá jẹ́ pé ó máa wẹ́ ni ẹ jẹ́ kó wẹ́ ó dẹ̀ neat bẹ́ẹ̀ ni then tomato òun lélẹ̀ tí mo ti pè ní concoction rice òun really need tomato jù ata rodo ní tí àti bá ṣe ń jẹ àlùbọ́sà àtàtà rodo gangan òun ni concoction rice máa fi ń dùn then smoked fish tá a máa lò lélẹ̀ tá à ń pè ní ẹja yíyan wọ́n tẹ́ bá lọ sí ìgbà táwọn yunifásitì gbà yẹn àwọn a máa ti yá sí sharp àwọn oúnjẹ àwọn students lélẹ̀ but ó sì máa ń gbà wàhálà náà then Adun bẹ̀ lélẹ̀ Isebe lélẹ̀ curry and thyme nìyẹn kínkínní náà ni a máa fi sí ẹ jẹ́ kí a má dé ìnà pẹ̀lú jù kí a move forward kíákíá. ní báyìí nǹkan tá a máa kọ́kọ́ ṣe ni pé a fẹ́ ṣá ata yẹn ni concoction rice yẹn ẹ má yẹ ká ta yín kúnná rárá a máa ṣá ni so ọwọ́ èmi máa ń láìkì síta ìwọ tó bá ní mọ́tà kékeré yẹn ẹ máa fi gun púpọ̀ ṣe but èmi máa ń láìkì grater ṣó ti yé yín òun ni máa fi ṣe not my blender ó má dùn bá mi kúnná ẹ̀ jù ṣó ti yé yín dẹ́ máa lọ ya ẹja yín sìn. ẹ rí mi bí mo ṣe ń ṣe tí mo ṣe ń ya ẹja gbogbo ara ẹ̀ ni mo ti ya dànù mo dẹ̀ ti clean ẹ̀ dáadáa ṣe ti rí so ata náà ni ata wa lélẹ̀ mi jẹ́ kí tomato pọ̀ jù náà ẹ̀ so ratio rodo ó pọ̀ ju tomato lọ òun láti rọra ṣe sí ibi báyìí so now the cooking start cooking method wa concoction la ní a fẹ́ sí ẹ máa wondering mi ò fi garlic ginger gbogbo ẹ̀ sí mo sọ fún yín pé mo fẹ́ take you back to the memory lane but táwa ní school èèyàn mélòó ló ń lo garlic ginger ẹja má tanra wa ó yẹ yín náà even curry and thyme not so but mo kàn máa fi sí fún flavour náà ni so nísìnyí òróró wa sẹ́mi pan yẹn ti gbóná díẹ̀ so màá wá ta òróró sí at least òróró yẹn ò gbọ́dọ̀ pọ̀ jù náà ò gbọ́dọ̀ pọ̀ jù ẹ mọ student òróró náà bá ṣe máa sọ èlò ló ní lọ́wọ́ 200 ó yá ẹ lọ mú kíní wa ìgbà yẹn gan ta gúngún àti tó máa sọ ọmọ àpòpọ̀ àná ìyẹn ẹ má wọrí wọn tún sì kọ yín nìyẹn bọ eléyìí ẹ mọ àwọn student ẹ pé ó ti wọ bí 300 level rẹ̀ ti náà àwọn boyfriend nǹkan tó fẹ́ wá kí ẹ àná ni I'm coming to your house I want to ó yẹ yín náà ṣe rántí I'm coming to your house ni wàá kọ̀ pé báyọ̀ kí n fata gbígbó sí àwọn àṣàyè lọ ra smooth fish àwọn àṣekè ni sá fún mi ta ni ò ṣe wérí mẹ́ ok náà ẹ rí i pé òróró wa ó ti rọra eat up then ó ṣe kókó ẹ rántí gbà yẹn náà àlùbọ́sà sí ṣàrà so ẹ máa notice kan tí mo ṣe
mi ò dá tán mo mọ̀ọ́mọ̀ curry wa kínkínní taking you down the memory lane gbogbo ẹ gbọ́dọ̀ pọ̀ jù because à ń sábà lò ń gbà yẹn náà so Thyme iṣẹ́ àwọn yẹn ti parí bẹ́ẹ̀ yẹn but Concoction tó lọ sí Harvard lélẹ̀ iṣẹ́ mo pé mo sọ fún yín gbà yẹn àwọn bíi tó bá ti wà bíi 300 level rí nǹkan wà wọ́n gbà pẹ́fẹ́ mi bọ̀ jẹ́ ń bọ̀ wá kí mi pẹ̀lú àwọn guys ẹ̀ ẹ̀ sáré bá a di nígbà yẹn ni láyé gbà yẹn ìsọ́nsìn yẹn ẹ ti rí ata yẹn mi ò lò tán mo mọ̀ọ́mọ̀ mo ṣẹ́kù ẹ̀ ó máa ta sọ fún mi pé Concoction aláta swẹ́swẹ́ ó máa ta o wọ́n tó bá kí n jata you might not want to use plenty but follow this method ẹ like ẹ ẹ wo àwọn colours ata yẹn náà ẹ ti rí nǹkan tí mo fẹ́ fi sí seasoning nìyẹn màá wá fi Isebe nìyẹn depending on how many cups of rice ẹ bá fẹ́ sè ẹ máa fi mọ ìwọ̀ntúnwọ̀nsù seasoning yẹn mo sọ fún yín pé àwọn ancestors wa ní ilẹ̀ Yorùbá ilẹ̀ abínibí àwọn ancestors wa ló máa ń ṣàlàyé ó yá ó ti tó kò tó ó tó fún wa so báyìí mo ti ṣe báyìí nǹkan tá a máa ṣe next màá rọra rún ẹja ẹ ọwọ́ mi mọ́ ọ màá mú díẹ̀ mo fẹ́ rún ni ẹ ti rí mo rún ilé ni á tu orú ẹ̀ dáadáa sí ẹ pé gbogbo nǹkan tí mò ń ṣe mi ò lò tán o mo mọ̀ọ́mọ̀ ni o àti dìbò ní ẹja yẹn dáadáa so ẹ ti rí báyìí àwọn stir again mọ́ra wọn kí ló wá sí ẹ lọ́kàn pẹ̀lú ata yìí sí kan tẹ́lẹ̀ fi jẹ mẹ́ ẹlòmíà sọ pé aláṣẹ ni mi ò ṣe Concoction wa o ẹ má wọrí so now àwọn abomi omi tó máa tó ṣe ìrẹsì yẹn mo máa ń sọ fún yín omi kọ́ ló ń ṣe rice o steamy ló ń ṣe torí economy mo ti fọ ara ẹyin yìí ó mọ́ àwọn ará fi sí báyìí ení èjì ẹ̀ta ẹ̀rin so ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ iye ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ Concoction náà kẹ́ fi ẹyin yín sí so nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé ẹ̀rí pé mo ti tẹ̀ gbogbo ẹ̀ so nísìnyí nǹkan tí mo fẹ́ ṣe nísìnyí máa kọ́fẹ̀ ó máa hó dáadáa kó hó mọ́ra wọn máa wá da ráìsì mò ń bọ̀ ẹ jẹ́ n clear wí báyìí. so lẹ́yìn bíi ìṣẹ́jú márùn-ún kan ẹ̀rí omi wa ti ń hó ó ti ń ṣe ẹ máa rọra ọ tó gbogbo nǹkan aroma nù bíbá ẹ gan-an ó ṣe kí ni ó balanzianga ó zengemenge la máa ń lò ẹ má yẹ ká tún lo nǹkan míì ẹ ti rí omi yẹn ti èròjà tẹ́ ẹ̀ rí inú ẹ̀ ata àlùbọ́sà àti ẹja yẹn ni o mo sọ fún yín pé a ti fọ rice wa lẹ́ẹ̀kan so a máa dà á sí a ti fọ ó lẹ̀ ti gbẹ kọ́tẹ́ẹ̀dì tó fi ń ṣe rárá nítorí pé a ti fọ ó ti gbẹ so tó bá sì ń wọnú omi ẹ máa. so ṣe ti rí báyìí màá wá fi àlùbọ́sà tíntín ní tọ́pẹ̀ díẹ̀ nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀ báyìí sí màá wá kọ́vẹ̀ ráìsì yẹn máa jiná máa padà wá wojú ẹ̀ tí bá wá sí ráìsì tán a máa mọ̀ nǹkan tí a fẹ́ ṣe so ẹ jẹ́ kí ráìsì wa máa jiná ẹ pé mi ò bomi sí omi inú ráìsì pọ̀ ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni on a minimal on a low bí mo ṣe máa ń ṣe ráìsì mi kò bá jẹ́ white rice low heat ni torí steam ló máa ń ṣe rice wa mo lè rọra fi voice bíbà tí bá fẹ́
but tí pot yín ò bá dé dáadáa jẹ́ pé gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ó ti ṣe gbogbo kí ni ẹ rọra fi foil paper kẹ́ fi cover tó ti yé yín. So ẹ jẹ́ kí rice wa kó cook steam. So a ti padà wá wo. Look at that face. Look at the face. Look at the face. I notice pé mo fi foil paper mi round kékeré sí báyìí so that ó máa steam bí mo sọ fún yín. But ẹ bá rí pé pot yín kò cover dáadáa bí mo sọ lẹ́ǹkan, ẹ fi foil paper sábẹ́ kẹ̀ṣẹ̀ wá cover. But eléyìí bí báyìí nìkan mo ní láti cover. So that's it. Oh, ẹ wojú rice mi. Our concoction rice. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ yọ àwọn ẹyin yìí náà. Ti gbómi mi sí ẹ̀gbẹ́. Oh, nice. I think I added 4 eggs. Yes. Only last one. Shetiri. Alubosa yẹn. But tó bá kí n jẹ alubosa, you can skip this part totally. Kò need wàhálà nù. Ata yẹn. So that's fún yín ní ata yẹ́rí lẹ́nu. Mo bá ní máa wá dà sí nsìn. Shetiri. Then ẹja. Mi wá ní irun bí mo ṣe irun lálàkọ̀kọ̀. Egungun ilé yẹn sí. Ẹ ti rí. Ṣé ti rí mo ti kó sí? A máa wá fún ní final step báyìí. Àti fún ní final step. Tó bá sì nídìí omi pé ó sì le ẹ̀rọ add omi díẹ̀ sí. Ẹ bá rí pé taste ẹ̀. Iyọ̀ òtítọ́, maggi òtítọ́, sprinkle sí, but tèmi ó ti perfect by. Màá kọ́ ra steam ẹ̀. So nísìnyí a máa cover. Mo yẹ stir gbogbo kí ni a máa cover. So ká move sórí ẹyin wa. Ilé ìtẹ̀sí lálẹ́ fún rẹ̀. Mo sọ fún yín pé ó máa ń da kéèyàn. Èmi máa ń bo ẹyin mọ́ tí bá fẹ́ ṣe rice àbí nǹkan. Torí iyọ̀ tẹ́ bá fi sínú rice yẹn, iyọ̀ ara kìíní yẹn kò ní jẹ́ kí ẹyin yẹn kó peel balabala. Hack kan tèmi náà kọ́ nìyẹn, mo dẹ̀ try ẹ̀, ó dẹ̀ ti ń work fún mi. Kò ní mọ̀ pé ẹ̀wọ̀n yìí mi wàá bo, ìmí máa ṣe gbálabàla, but iyọ̀ yẹn kò ní jẹ́ kó ẹ̀yìn mi náà ṣe stubborn, but at least and it's working for me. Tó bá yẹ pé ẹ fẹ́ sè mọ́ra, pé ẹ fẹ́ bọ ẹyin lásán, ẹ kọ́ ra bu iyọ̀ díẹ̀ sínú omi ẹyin yẹn. That's how it is. That's how we roll. Now, let's see. Oh, ojú ò ṣe kò lọ́pọ̀ tìjú. I see. You are all invited to come and eat with me. Yes, so zero dada. So ẹja ti steam onu ẹ. Kò sí pé ìwọ gbẹ́ja, èmi ò gbẹ́ja. Kíní kan, àwọn ni gbogbo ẹ̀. Ṣé ti yé yín? So kò sí partial nínú Iresi. So concoction wa bá ṣe kíni? Ó bá ready. Tẹ́ bá sì fẹ́ jẹ́ kó máa rọ̀ lọ. Ẹ máa paná di ẹ máa cover síbẹ̀. If not, ẹ sọ kúrò lórí iná. So ẹ jẹ́ kí n sáré serve tèmi. Ẹ wo ẹja. Ó là là. Ẹ ti rí. Ẹ wo ẹja tí mo gbé yẹn. Ti dábàá yẹn. Ṣé oúnjẹ yìí ò wù yín láti jẹ bẹ́ẹ̀ ṣe wà yẹn? Ẹ jẹ́wọ́. Ní láìpẹ́ onions, máa fi onions gbé náà. This is so tasty. Very delicious. Mi ò tàn yín. Wọ́n ní tó bá ń parọ́ fún yàn. Ó wá ló pé kíní ó ń tan ra àbí kíní kan. Èmi ò tàn ra mi ò dẹ̀ tàn yín. Ẹ kò lo process yìí kẹ́kọ̀ọ́ fi upgrade level concoction tẹ́ mọ̀ tẹ́lẹ̀. Òun lè kẹ́ try it. You would bite your Alase ni mi, mo lérò pé ẹ ti kọ́ 1 or 2 methods ní orí ètò lẹ́nu. Please keep sharing and join my family. Ẹ ṣé gan-an. Ire o.